tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa èyí tí a ń bá lọ continuation lélẹ́yìí lórí ọ̀rọ̀ Alwaraki ọlọ́pàá mẹ́ta igbákejì Ọlọ́run tó pera rẹ̀ nígbàkejì Ọlọ́run. Alwaraki ọlọ́pàá mẹ́ta tó pera ẹ̀ nígbàkejì Ọlọ́run tó sọ wípé gbogbo àdúrà tá a bá ṣe lọ́dún yìí ó ládùúrà wa ò ní gbà àfi tá a bá dákọ̀ Alwaraki ọlọ́pàá mẹ́ta síbi àdúrà kádùá wa tó gbà. Kọ́lọ́hún jọ nínú àánú ẹ̀ Ọlọ́run wò má sọ wá dìdàkudà o, má sọ wá dìdàkudà, má sọ wá dìdàkudà o. Abẹ́ nínú àánú rẹ̀ Ọlọ́run má yí ọ̀rọ̀ wa padà sáìdá. Ní àná mo ṣe prógámù lórí Alwaraki ọlọ́pàá mẹ́ta nípa fídíò tó ṣe nípa Alhaji Dr. King Saheed Òṣùpá. Mo ṣe fídíò lé lórí Alhaji Saheed Òṣùpá ikú òjijì kọ́ lọ́ọ́ má jẹ́ kó tọ́ sí Alhaji Saheed Òṣùpá láíláí. A sọ̀rọ̀ láìpẹ́ yìí kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀ kọ́lọ́ máa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ Alhaji Saheed Òṣùpá kó bá mi dáàbò ẹ̀ bò ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá ògo ẹ̀. A sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láìpẹ́ yìí bí i 10 minutes ago or 15 minutes ago. Kọ́lọ́ ń bá ń dáàbò ẹ̀ bò ọlá títóbi Ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀. Gbogbo yẹn tẹ́ ń wọlé gbogbo yín ni mò ń kí o. Àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ o ọlá títóbi Ọlọ́run. Wa ma tanfa'u al-adabu wal ilmu wal hija wa sahibuhu ba'da al-kamali yamutu. Àǹfààní wo ló jẹ́ kéèyàn ṣe wàhálà kó kàwé? Àǹfààní wo ló jẹ́ kéèyàn ṣe wàhálà kó kéwú? Àǹfààní wo ló jẹ́ kéèyàn ṣe wàhálà kó kọ́ṣẹ́? Àǹfààní wo ló jẹ́ kéèyàn ṣe wàhálà bí ó ṣe jẹ́ èèyàn láyé? Kí gbogbo wàhálà yìí kéèyàn wá parí wàhálà náà, kí wàhálà náà kọ́lọ̀ wá ní àsìkò téèyàn máa jẹun wàhálà náà. Gbogbo wàhálà téèyàn ti ṣe, èèyàn kàwé ni, èèyàn kéwú ni, èèyàn kọ́ṣẹ́ ni, àsìkò téèyàn wá máa jẹun rẹ̀ kàkà wàá gbọ́ pé orúntọ̀ òun yẹn fò sánlẹ̀ ó kú. Àǹfààní wo ló jẹ́ fẹ́ẹ̀yàn bẹ́ẹ̀? Àǹfààní wo ló jẹ́ fẹ́ẹ̀yàn? Kódà kéèyàn má ti lówó gbà tí mo fẹ́ sọ fún ẹ yìí, kéèyàn má ti lówó pé gàrí ló mu láàárọ̀, gàrí ló mu lọ́sàn-án, gàrí ló mu lálẹ́. Ó mọ̀ sàn ju ká máa ka kúlù aláwọ̀ fún yàn nínú kò tó ń sin lọ. Ṣebí tí ò bá tiẹ̀ lówó ní 2025 tó ní 2026, ta ló sọ fún ẹ pé 2027 rẹ ò lè dáa? Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? A ṣe bẹ̀rẹ̀ January ni, tá ń sọ fún ẹ pé ò ní sílé ní February, tá ń sọ fún ẹ pé ò lè sílé March. Wallahi kẹ́nìkan dẹ̀ wò sùn kó dẹ̀ sọ wípé ẹ̀dá ẹgbẹ́ òun Ọlọ́run sọ fóun, Ọlọ́run bá òun sọ̀rọ̀, ó tún wá ń fi Ọlọ́run búra, ó tún fẹ̀mí ara rẹ̀ búra, ó tún fi Kùránì búra. Point of correction, nínú Islam wọ́n yẹ fi Kùránì búra. Nínú Islam wọ́n yẹ fi Kùránì búra rárá tọ́ kò yá jẹ́ kó rí ẹ lọ pé ó wá ló fẹ̀mí rẹ̀ búra. Ẹ̀mí wo lẹ̀mí ẹ̀? Ẹ̀mí ológogoro, igbákejì Ọlọ́run tó pera ẹ̀. Èmi rò pé igbákejì Ọlọ́run tó bá pera ẹ̀ igbákejì Ọlọ́run kò yẹ kó sánà ọ̀hún, ó yẹ kó dúró ní àti wá. Today is day 6 lè ní, ọjọ́ kẹfà lè ní jẹ́, ó dẹ̀ ní on the 10 ní ọ̀tá Saheed Òṣùpá ó kú àbí? Èmi dẹ̀ promise ẹ̀ pé kó tó on the 10 ẹ̀wọ̀n ni ó wà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n on the 10 ló ní ọ̀tá Saheed Òṣùpá ó kú ní nǹkan tí ò lè rí bẹ́ẹ̀, tí ò ní rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó ní ọ̀tá Saheed Òṣùpá ó kú on the 10 tẹ́mi táwa dẹ̀ mọ̀ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní rí bẹ́ẹ̀. Mo sọ lánàá náà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ pé ẹ ríran sí yàn, ẹ lálàá sí yàn, ẹ ṣe gbá, ẹ lálàá sí gbèsè ayé ara yẹn fáwọn ẹni ẹlẹ́ni ilẹ̀ tẹ́ ń lálàá sí. Kọ̀ ọmọ yẹn ò gbádùn ni, ọmọ yẹn wèrè ló ń dà láàmú ni, ọmọ yẹn kíní kan lọ àlejò kan ló kó sí lórí ni, ọmọ yẹn kíní kan ni, ẹnìkan náà ló máa jófin. Mo dẹ̀ ti sọ lánàá, èmi yẹn sábà bá yín dá sí gbogbo rọ́bìṣì rádaràdá tẹ́ máa ń ṣe yẹn mi dá sí. Torí iṣẹ́ tí ń bẹ yóò kẹ́ Ramadan ló súnmọ́ tí ń ṣe táwa títún ṣe gbogbo wàhálà káàkiri báyìí nísìn lábẹ́ráyè gbogbo rọ́bìṣì yẹn. Ṣùgbọ́n eléyìí ọ̀kan jáde ń jọ́wọ́ ní ó sọ wípé Pasuma máa kí Pasuma gbàdúrà o kó ṣe gbá o kíníkan àwọn èèyàn dìde wọ́n ṣàdúrà wọ́n ṣe gbá. Ẹ̀yin èé ṣe ríran sí wèrè àdúgbò yín àbí?
ẹ ríran sí wèrè àdúgbò yín, ẹ ríran sí wèrè àdúgbò yín, àbí kẹ́ ẹ ríran sẹ́ni tí ò ní láárí kan. Ẹ ṣe ríran sí muazinu mọ́ṣáláṣí tẹmọ̀ kí bàbá oníbàbá ń wá bí ó ṣe dáa ni. Ó ṣe wá já sí pé gbogbo ẹni tó bá ti ga, tó bá ti níràwọ̀, lẹ́yìn sùn lẹ́yìn lálà. Irú orin burúkú wo, orun òfò lẹ́ ń sùn, àlá òfò lẹ́ ń lá káàkiri. Mi ò mà láò ṣì tẹ́ nǹkan ńlá kiri àlá játijàti. Ẹ lálàá, ẹ lálàá sáwọn ẹ máa lálàá kiri àlá òfò, orun òfò tẹ́ ń sùn, tẹ́ ń lálàá òṣì kiri. Ẹ lálàá pé èèyàn ṣoríire rí, ẹ lálàá pé èèyàn kọ́lé rí, ẹ lálàá pé èèyàn ra mọ́tò rí, ẹ lálàá pé èèyàn ṣe nǹkan rí, ó gbé nǹkan rí ṣe rí láyé. Àfi kẹ́ ẹ mọ lálàá sáwọn oníràwọ̀, ó jábọ́, ó kú o, ó ṣe gbá o, ó ṣàwò òní. Ìfẹ́ ṣépè ni ẹ̀yẹn ni ẹ̀kọ́ ẹni ègbé, ẹ̀yẹn ni ìbínú Ọlọ́run yìí. Àmì ò máa lá jàtijàti tẹ̀ ńlá kiri. Àmọ́ Al-Waraki ọlọ́pàá mẹ́ta ó ti sàlálà o. Al-Waraki ọlọ́pàá mẹ́ta ó ti sìran, ó ti sí ṣéran náà vision, ó ti vision sọ o. Al-Waraki ọlọ́pàá mẹ́ta ó ti gun gèrè kọjá ìwé o. You can run but you can't hide. Ẹjọ́ ẹ̀yin èèyàn, ẹjẹ́ ń sọ bí ẹni pé rẹ̀ nígbàkejì Ọlọ́run ṣó yẹ kó sá. Ẹni àṣẹ ayé ń bẹ lọ́wọ́ ẹ̀, tí àṣẹ gbogbo ayé ń bẹ lọ́wọ́ ẹ̀, ṣó yẹ kó họ. Ẹni tí tó pé Ọlọ́run pé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí pé èmi àtọ́lọ́run jọ ń ṣe mítìnì, èmi àtọ́lọ́run làájọ́ ń ṣe gbá làájọ́ ń ṣàwo, ṣó yẹ kó jápa. Ká yẹ ọ láyé. Wọ́n ní ọmọ yẹn orí rẹ̀ ò pé ni, ọmọ yẹn kíní kan dá láàmú ni. Orí ẹ̀ wá pé o, orí rẹ̀ ò pé o, orí rẹ̀ pé o, orí ẹ̀ ò pé o. End of the road lélẹ́yìí. Kẹ lálàá gidi sáwọn èèyàn, wọ́n dá fún wọn, ayé wọn dá tẹ́ bá sùn, tẹ́ bá lálàá, ẹ mọ̀ bóyá ẹ jẹun alẹ́ sùn ni. Ó dàbí ẹni pé ẹ jẹun alẹ́ sùn làwọn àlá òfò tẹ́ ńlá káàkiri. Báwo ni second in command Ọlọ́run ṣe máa gbé sá, ó ṣe máa gbé já? Èmi ò rírò ẹ̀ rí o. Second in command Ọlọ́run ló wá sá lọ tó báyìí. Subhanallah. Today is day 6. Ó kọjọ́ 4 báyìí fún ọ. Àkọ́kọ́ jẹ́ ń sọ fún ẹ gbogbo ohun tó sọ pé orí yẹn ìpọ̀tà Saheed Òṣùpá òkú yẹn irọ́ pátágbátá gbáà ni. Ṣé pé ìyàwó ẹ àtọmọ ẹ wọ́n bẹ lógìjó báyìí? Ìyàwó ẹ àtọmọ ẹ wọ́n bẹ lógìjó, wọ́n lé ẹ kúrò ní Ṣakí ni. Ilé tó ń gbé lógìjó, ó kọ́kọ́ lọ Ṣàngó, wọ́n lé ẹ kúrò ń bẹ̀. Mo sọ fún ẹ àfi ẹni téèyàn bá fẹ́ mú èèyàn nìkan ló yà kù. Àfi tá a bá fẹ́ mú èèyàn nìkan ló yà kù. Tá a bá tẹ̀ wá ń dákẹ́, ok, Saheed Òṣùpá ló lálàsí yìí nísìnyí tí ò ní ṣe bẹ́ẹ̀. Bóyá Al-Fulani ni wàá lálàsí lọ́la báyìí. Kákan rọ àfọwọ́ bo mọ́lẹ̀ kó kàn lọ bẹ́ẹ̀. Ó tún lálà ń sìn. Ó tún wá yá ọ̀tún ló lálàsí Wasiu Ayinde. Ó yá ọ̀tún ló lálà. Ẹ̀ wá ń bá bọ̀ díẹ̀. Ọgbà àwọn tó bá ti níràwọ̀, ó sì àgbákò. Ó sàgbákò, wàláì ó sàgbákò, wàláì. Ó sì fíṣàn rí. Tọ́lọ́run bá Allahu Akbar. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì sọ pé inna Allah dájúdájú Ọlọ́run tẹ́ rí yẹn o. La yumli lidhalim, yóò máa fi alábòsí ilẹ̀, yóò máa lọ lára, a máa lọ lára. Hatta idha akhazahu, yóò ṣe fídíò àkọ́kọ́, yóò lóhun àtọ́lọ́run ṣe ń bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ni, ayé ò ní rí. Yóò ṣe fídíò ẹlẹ́ẹ̀kejì, màláíkà Míkáílì gbọ́dọ̀ rọ̀jò, tó bá rọ̀jò inú á bí òun. Yóò ṣe fídíò ẹlẹ́ẹ̀kẹta, Ọlọ́run sọ wípé Al-Waraki ọlọ́pàá mẹ́ta, èmi gangan ni ìwọ báyìí, ìwọ lèmi. Tó bá ti bá ní ṣe nǹkan, tó bá ti dákọ̀ mi báyìí, tó bá ti dákọ̀ Al-Waraki ọlọ́pàá mẹ́ta, èmi Ọlọ́run ò tó bẹ́ẹ̀ kí n má ṣe, èmi Ọlọ́run ò tó bẹ́ẹ̀ kí n má ṣe. Yóò máa ṣe gbogbo yẹn, yóò máa ṣe gbogbo yẹn, á máa ṣe gbogbo yẹn, á máa ṣe gbogbo yẹn. Gbogbo àwọn èèyàn máa wò pé àwọn èèyàn máa wò pé sì mú ọmọkùnrin yìí,
ẹ mọ ọmọkùnrin yìí àbọ́lọ́hún kí ló dé tọ́lọ́hún ṣe báyìí kí ló dé ọlọ́hún ọba kò yẹ kó firú àwọn ẹni báyìí lẹ̀ ọlọ́run ni mo ń wọ adẹ ni mo ń ṣọ́ lọ́wọ́ ni ẹnìkan péré náà ni ó lọ rọ́ọ̀lù bá bu àyà ní wàá sàgbákò ayé gbogbo ohun tó ti wá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ayé ó ṣẹ̀ṣẹ̀ wá máa kó wá jáde wá fún kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wèrè ẹ ti Saheed Òṣùpá lẹ́rìí ni ó ti sọ yìí tó tún fẹ́ burú jù bẹ́ẹ̀ lọ àbí kéèyàn jáde kó sọ wípé 2026 yìí o gbogbo ẹni bá ṣàdúrà pátápátá ọlọ́run ní èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta mo ní sọ fún yín àdúrà tẹ́ ẹ bá ṣe àdúrà yẹn ò ní gbà àfi tẹ́ ẹ bá dákọ èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta subhanallah muslim ìyàwó rẹ̀ ń gbé lógìjọ àwọn àtọmọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà wà báyìí ó gbé Ṣàngó wọn lé ẹkún bẹ́ẹ̀ ó gbé Gùjẹ́ wọn lé ẹkún bẹ́ẹ̀ ó wá lọ ń gbé lágbẹ̀dẹ lọ́dọ̀ àfa àjàfàríyà kan àfa àjàfàríyà yẹn òun ni ọmọ tẹ́rọ ọmọ tí máa ń bá rọ́ wà sí jẹ́lẹ́jẹ́lẹ́jẹ́ yẹn ọmọ àfa yẹn ni ọmọ àfa yẹn ló máa ń bá rọ́ wà sí yẹn sórí jẹ́sọ̀ òdodo rọ̀ fún yín o tí ò yé yín rè kọ́ tí ò yé yín tó bá fa gbùrù wàláì gbùrù ó ṣe kíni gbùrù ó fa gbó ibẹ̀ nìkan ní bá gbé kámẹ́rà dání tí fi ń sórí burúkú tí ń ṣe o ńgbà tó ń gbé lógìjọ ibi tó tún gbé lógìjọ ńgbà tó tún débẹ̀ lénìí àwọn èèyàn sọ pé o ti tún kúrò ń bẹ̀ wọ́n ló ti kúrò ń bẹ̀ ibi tó ṣẹ̀ṣẹ̀ tún wá lọ báyìí wọ́n máa mú ẹ wọ́n máa mú ẹ wàláhì wọ́n á mú ẹ. inna Allaha la yumli lidh-dhalim ọlọ́run máa lọ alábòsí lára gbogbo tó ti ń ṣe látijọ́ yìí táwọn èèyàn kan rẹ́rìn wọ́n kọ́kọ́ wò bí content creator ni ẹ́ wọ́n ń rẹ́rìn wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo ata ìdá àkázàwò lam yuflitu ànábì ní tọ́lọ́run bá gbárù ẹni bẹ́ẹ̀ mú ò ní bọ́ èyí tó wá ṣe yìí ó fi hàn wá pé pẹ̀lú ọlọ́run dìídì ṣetán láti mú ẹ pátápátá ni bọ́lọ́run ṣe fẹ́ mú ẹ yìí kò sọ́gbọ́n tó fẹ́ dá nígbà tí ẹnìkan jáde tó ní ẹ̀dá ẹgbẹ́ wa kan ó kú lọ́ndì 10 ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fún wọn pé ó kú lọ́ndì 10 káwọn ẹbí rẹ kán dẹ̀ dákẹ́ káwọn wò ẹ̀ràn àbúmọ̀ bí Saheed Òṣùpá ṣe jẹ́ sí mi ni òmọ̀ bí Saheed Òṣùpá ṣe jẹ́ sí mi kódà kó má tẹ̀ Saheed Òṣùpá kó jẹ́ lòmíì náà ṣé Islam faramọ́ kẹ́ mọ́ ríran kú sẹ́nìkan lálàá pé kí Nàìjíríà dáa lálàá pé kí ráìsì wálẹ̀ lálàá pé kí epo kó tún wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ lálàá kí dọ́là kó já wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ wá ń lálàá kú sáwọn tó bá ga wá ní ká dákẹ́ mo sọ lánàá sà kádàrá burúkú ò ní kò lé Saheed Òṣùpá lórí o kò ní kò lé àwa náà lórí o kádàrá burúkú ò ní kò lé lórí o kò ní kò lé gbogbo wa náà lórí o ọlá àti tóbi Ọlọ́run o tí nǹkan bá wá ṣẹlẹ̀ kó wá lọ ṣe dédé kádàrá àgbà tí Ọlọ́run fẹ́ ṣe nǹkan kí la máa sọ. Today is on the 10 on the 6 àbí on the 6 ilẹ̀ ni à ń bọ̀ kádéètì o àmọ́ kó tó on the 10 yẹn wọ́n máa mú ẹ kó tó on the 10 pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n máa mú ẹ a máa mú ẹ ibikíbi tó bá wù sásì nǹkan ẹyọ kan tó lè mú wa tá a lè fi mú ẹ ni pé tọ́lọ́run ò bá fẹ́ kárí ẹ mú gbọ́ mi yé tọ́lọ́run ò bá fẹ́ kárí ẹ mú nìkan ló yà kú àmọ́ mo jẹ́rìí Ọlọ́run ọba torí Ọlọ́run gan tó dá wa gan kìí sọ́ba àdọ̀tí orí Ọlọ́run fín púpọ̀ wáràkì ọlọ́pàá mẹ́ta orí Ọlọ́run fín púpọ̀ náà orí Ọlọ́run fín púpọ̀ ìwà àtọ́lọ́run jọ ń ṣe mítìnì ìwà àti kíní ń ṣe kíní kan èmi wáràkì ọlọ́pàá mẹ́ta èmi ni mo sọ bẹ́ẹ̀ kíní kan máa ṣe kíní kan bẹ́ẹ̀ nìkan kíní kan subhanallah ẹ̀wà dákẹ́ ẹ̀dẹ̀ wá ń wòrán láti jọ ẹ̀dẹ̀ wá ń ṣe wèrè nítorí pé
àbí o torí pé freedom of speech freedom of speech ni kó máa wíṣì kú sí èèyàn àbí ẹgbọ́ olórí ibú ẹgbọ́ olórí ibú ìwọ ló máa kú. ṣẹgbọ́ Isiaka Korede ṣùgbọ́n Isiaka Korede ṣùgbọ́n ká lọ ra àgbò funfun. Ọlọ́run bá ń gbọ́n tí mò ń sọ fún ẹ yìí Aliwaraki ọlọ́pàá mẹ́jọ sórí tí mò ń sọ fún ẹ ni pé kó tó January 10 wàá ti wà lókè kúra kébí kí January tó parí ni wàá ti dókè kúra nílọrin òun fẹ̀mí òun búra ẹ̀mí wèrè tí ń bẹ ẹ̀mí wèrè ẹ̀mí òfò ẹ̀mí játijàti Saheed Òṣùpá ò ní kú kò jíjí o lágbára Ọlọ́run àti gbogbo wa náà ó lágbára Ọlọ́run láògo ẹ̀ ikú òjijì ò ní tọ́ sí Saheed Òṣùpá ò ní tọ́ sáwa náà o ti yé kéèyàn wá forú eléyìí bẹ́ẹ̀ káwọn yẹn máa wá dìde ká máa wá sọ̀rọ̀ ṣódà bẹ́ẹ̀ gbogbo wa ń tọrọ kí gbogbo nǹkan wá dáa abẹ́ mọ ìrètí ń bẹ́ ń bí kẹ́mi ẹ̀dá gùn ni ìrètí ń bẹ́ bí kẹ́mi ẹ̀dá gùn ni pẹ̀lú àlàáfíà kó wá wó sòsòsò kó lẹ́nìkan máa lọ àlìjànú bálìjànú ló bá kó sí ẹ lórí ni o bóyá o fẹ́ trend ni o bóyá o fẹ́ nídìí owó ni o bóyá o dẹ̀ ti ya wèrè ni o bóyá èpè kan ló ń jà ẹ ni o bóyá o kàn mọ́mọ́ sáà fẹ́ create sin ni o èyíkéyìí tí ì bá jẹ́ ń bẹ̀ a máa reset brain ẹ̀ o gbọ́ èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ èyíkéyìí tí ìbá jẹ́ ń bẹ̀ bóyá rúkìá ló nídìí ni o bóyá àlìjànú kó sí ẹ lórí ni o bóyá o kàn fẹ́ trend ni o bóyá o nídìí owó ni o bóyá o kàn bóyá èpè bí ló ń jà ẹ ni o bóyá nǹkan kan ló ń ṣe ẹ ni o a máa reset brain yẹn a máa reset brain yẹn. Ríran gidi rí ẹ̀yin wèrè kí ló dé gbogbo rọ́bìṣì yẹn stop ẹ̀ náà ríran sí rárá ẹ̀ wà á kọ́kọ́ ríran sí rárá ẹ̀ ká yí ẹ̀ kọ́kọ́ nítumọ̀ náà tó ráyè rẹ̀ ò nítumọ̀ ó rà mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ni wọ́n lòun náà ló lọ sọ́dọ̀ Portable ńjọ́ kínní àná àwọn èèyàn ní wọ́n lòun ló lọ sí ọ̀dọ̀ Portable ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lòun ló lọ sọ́dọ̀ Portable ńjọ́ yẹn pé tó ní ọ̀sán yìí ń sọ̀rọ̀ àbí nǹkan kan nọ́mbà ẹ̀ rèé ó ti pa fóònù ẹ̀ látànà Wáràkì ẹ mọ tó fi save ẹ mọ tó true caller ok ṣé òun ló lọ sọ́dọ̀ Portable níjọ́ kínní àná ẹ wo nọ́mbà olórí ibú ẹ máa wo tó fi save nọ́mbà ẹ mo fẹ́ ka true caller gbé jáde ni o Àfà Ògìjò Wáràkì ewé àgbà Àfà Ògìjò Wáràkì ewé àgbà ní true caller fi gbé nọ́mbà ẹ jáde ẹ wo gbàkejì Ọlọ́run ewé àgbà 419 burúkú ọmọ òfò aláì ó ti gògèrè kọjá ìwé báyìí wá ó ti gògèrè kọjá ìwé o ó ti gògèrè kọjá ìwé ètò tó ṣe ibi tọ́lọ́run ti kọ́ kádàrá pé ó jìyà ẹ̀ lélẹ́yìí Ramadan táwa fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run inú òkè kúrá ni owó ti gba tiẹ̀ olórí ibú ọmọ òfò àbí Ọlọ́run ọba alágbára ọba Allah kí ó má jẹ́ kí Saheed Òṣùpá kú kó jìjì
káwa náà má kú kó òjijì àti gbogbo wa lápapọ̀. Abẹ Ọlọ́run ọba alágbára, àánú Ọlọ́run kó má fi wá sílẹ̀ láéláé ọlá títóbi Ọlọ́run. Ààrẹ mi, ààrẹ Galib Jimoh, alaikum salam. Ramadan ti súnmọ́ o. Ọlọ́run wọlá bó ṣe tó nínú àánú ẹ̀, ojú òní tiwa. Saheed Òṣùpá ò ní bá wọn kú kó òjijì o, ọlá títóbi Ọlọ́run, ọlá gbára ẹ̀, ọlá ògo ẹ̀. Ikú òjijì ò ní tọ́ sí Saheed Òṣùpá, ìdààmú ò ní bá, wàhálà ò ní bá, ikú òjijì ò ní tọ́ sí Saheed Òṣùpá láéláé. Ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run tó dájú á wà lórí Alhaji Saheed Òṣùpá àtòrí gbogbo wa náà lápapọ̀ ọlá títóbi Ọlọ́run. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu as-samawati wal arda wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-aliyyul azim. Ará Ṣakí wọ́n náà ti lé ọmọ yẹn kó Ṣakí ní bá wọ́n tó bá wọ Ṣakí lẹ́ni ẹni tí wọ́n ṣe fún ní agbára ó wá sákò ń bẹ̀ ó wá rò pé Èkó ló ti lè máa ṣe wèrè tó ń ṣe yẹn. Èkó ò ráyè gbogbo rọ́bìṣì yẹn. ó tún wá lọ ṣe ó tún wá lọ rọ́ọ̀lù bá bu àyà ó lọ rọ́ọ̀lù bá bu àyà. Subhanallah. Ó mọ̀ pé Saheed Òṣùpá bá bu àyà lọ rọ́ọ̀lù yẹn. Ọlọ́run ní dójú tì wá o, agbára Ọlọ́run. Bí update ẹ bá ṣe ń rí but ibi tó dé báyìí, ibi tọ́rọ̀ ẹ̀ dé báyìí ó ti sá àmọ́nú Kòròdú náà ló wà. Bí òkété bá sá sínú ihò kí ló máa ń ṣẹlẹ̀? Bí òkété tó bá sá sínú ihò lẹ̀ kí la máa ń ṣe fún? Ó fẹ́ mọ àwọn ọmọ ìlú òkè ń bí òkété bá sá sínú ihò lẹ̀ kí la máa ṣe fún òkété tó bá sá sínú ihò lẹ̀? Ẹ ṣé jàre, ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún Saheed Òṣùpá, ẹ ṣé. Àwọn ọmọ tí yín náà ní kú kó òjijì o. Gbogbo òkété tó bá sá sínú ihò lẹ̀ láyé, ẹ̀yin ọmọ ìlú òkè dà, ẹ̀yin tẹ́ máa ń dẹsẹ̀ òkété sọ́rí, èéfín náà máa fi ń wu jáde. Bẹ́ẹ̀ ni jẹ́jẹ́ ni word, èéfín náà máa fi ń wu jáde. Gbogbo ara rẹ máa bó nígbà tó bá mú ẹ jáde báyìí, torí omi gbóná àtẹ̀fín àti gbogbo ẹ̀ náà máa fi wọ ẹ jáde. Àti náà wọ́n á dáná sínú òwò yẹn. Inshallah biqudratillah, ojú òní tiwa. Ọlọ́run àwọlá bó ṣe tó nú àánú ẹ̀. Ọlọ́run àforíjì gbogbo wa náà, Ọlọ́run àdúró tiwa, yọ́nú sí wa. Bó bá ṣe bí ó bá ṣe jẹ́ a máa jẹ́ kẹ́ gbọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ojú òní tiyín o. Salamu.